Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀ọ́jọ̀kan náà ni a máa ń fún yín. So update eléyìí tí a mú wá ní àárọ̀ yìí, tó bá jẹ́ pé ọ̀sán lẹ́ ń wò wá, tó bá jẹ́ pé àárọ̀ ni, tó bá dẹ̀ jẹ́ alẹ́ ni. Update eléyìí tí a mú wá nípa àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ lọ́balọ́badé ní ìlú Ìkìrun ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, ní ìlú Ìré ní ìjọba ìbílẹ̀ Borípẹ́ àti ní ìlú Ìgbàjọ ní ìjọba ìbílẹ̀ Bolúwadúró. Ní àwọn ọ̀rọ̀ yìí ni ó ti ṣẹlẹ̀ ní orí ọ̀rọ̀ lọ́badé. Ọ̀rọ̀ yìí ti dá wàhálà lẹ́lẹ̀ tó pọ̀ tí ó dẹ̀ tún mú ẹ̀mí àwọn èèyàn lọ ní àwọn ìlú kọ̀ọ̀kan. Kí Ọlọ́run ṣàánú, kí Ọlọ́run bá pẹ̀tù sí, kí Ọlọ́run má jẹ́ ká rírò ẹ̀ mọ́. So àwa rí tí kọmíṣánná ní abẹ́ ìṣèjọba Gọ́fúnà Adémọ́lá Adélékè tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀, because àwọn ọ̀rọ̀ yìí ó ti ṣẹlẹ̀ before kí Alhaji Isiaka Adébóyèga Oyètọ́lá, former governor of Ọ̀ṣun state, kan tó kúrò ní orí àlééfà, ni àwọn ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Ó jẹ́ nǹkan tí ó ń pààyàn lẹ́kún téèyàn bá rí bí àwọn tí wọ́n wà ní ètò ìṣèjọba bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ lọ́balọ́bàdà ní ayé ìsìn tá a wà yìí. Ó jẹ́ nǹkan tó ń dojú ti ilẹ̀ Yorùbá, because èmi ò mọ tí ó wá dé tí ọba fi ń pé méjì láàfin. Àwọn kan dé wọ́n ní executive order, àwọn kan dé wọ́n ní kò yẹ kí wọ́n lè yan ọba bẹ́yẹn. Bẹ́ẹ̀ mi ṣe mọ̀ tí wọ́n ṣe máa ń yan ọba láyé John, àwọn afọbajẹ ni wọ́n yan ọba nínú ìlú, débi pé wọ́n sẹ́yìn lórúkọ sí local government chairman. Local government chairman ni ó fọwọ́ lórúkọ sí commissioner for local government and chieftaincy tí gọ́fúnà ó fi buwọ́ lù. Kò kí ń ṣe pé bóyá àwọn gọ́fúnà wọ́n sọ pé ẹni báyìí làwọn fẹ́. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu honourable commissioner pẹ̀lú àwọn nǹkan tí wọ́n yànnàná nípa nǹkan tó ṣẹlẹ̀ nílùú Ìgbàjọ, nílùú Ìré àti nílùú Ìkìrun, because tó tún dájọ́ ọ̀rọ̀ yìí àti fún yín ní update yẹn rí lórí YouTube channel wa ní ẹ̀yin tẹ́ bá ń bá wa lọ lẹ́yìn tí ẹ bá tan notification bẹ́yìn. Tó wá dájọ́ rí pé àìpẹ́ yìí ní kábíyèsí tí wọ́n yàn ló jẹ́ former APC chairman lọ́sùn, ọba Adégbóyèga Fámúọdún ló wájà. Ọ̀rọ̀ yìí ló tún wá dá wàhálà lẹ̀ tí àwọn ìdílé kan sọ wípé yẹn kò sọ̀rọ̀, wọn gbọ́dọ̀ gbéwọ́ ìgbàlẹ̀, wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ fún, wọn gbọ́dọ̀ sí. Gbogbo ọ̀rọ̀ yẹn sáà tún dá wàhálà lẹ̀ débi wípé wọ́n tún fi ọlọ́pàá gbéra wọn, débi pé wọ́n tún bára wọn jà. So ọ̀rọ̀ rí lẹ́kùnrẹ́rẹ́ bó ṣe ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ní ẹnu honourable commissioner Barrister Kọ́lápọ̀ Alimi. Ẹ ṣé gan ni, ẹ má fọkàn bá wa lọ. Falade December 2020 ló bá wàjà o. Gbogbo dèntà 2021 wà ń bẹ, wọn ò fi ọmọọba Fámúọdún jọba o. Gbogbo bẹ̀rẹ̀ 2022 wà ń bẹ, wọn ò fi jọba o. Nígbà tó kújọ́ mẹ́rin tí ń lọ ní November 2022 onasare gbogbo nǹkan wọ̀nyẹn ẹ já ṣe nǹkan pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Tó bá jẹ́ pé òun náà wọ́n fẹ́ install nígbà tó jẹ́ pé agbára yẹn wà, ṣé ẹjọ́ ṣé wọ́n lè ti fi jẹ́ láti ya 2020 kí gbogbo wàhálà tó ṣẹlẹ̀ tó léèdì sí náà máa ń fa ọmọ ìjọ fàǹkọ̀tù ní gẹ́gẹ́tẹ̀. Ẹ wo similarity náà, ẹ wo ní Ìré, ẹ wo similarity tó ṣe, ẹ wo ní Ìkìrun. Kábíyèsí Ìkìrun àná ọba Adéwálé Adédèjì kọ́lọ̀ máa fọ̀rọ̀ kẹwọn, ọba Rauf Adéwálé Adédèjì bàbá ló jẹ́ fèmí, mo close ní wọn dáadáa. Nínú pálásì ọba tó dáa jù tó máa ń sojú lọ́yìn tí yẹn bá débẹ̀, torí bàbá yẹn wà well educated, ọ̀tọ̀ ló ṣe residential area, ó wá ṣe ọ́fíìsì lọ́tọ̀ tó ná owó rẹpẹtẹ sí. Pálásì yẹn lẹ́yìn tí wọ́n fi ọlọ́ba yìí dá wàhálà alẹ̀ kó tó di báwa débẹ̀, wọ́n sì sún pálásì yẹn ti di gbóni ìsẹ̀. So gbogbo nǹkan tá a bá ń ṣe ẹjá bẹ̀rù Ọlọ́run. So tí ẹnìkan ẹni tá a bá fẹ́ wo pé ta ló dá wàhálà lẹ̀ ẹjá wọn trace ẹ̀ kẹ́yẹ́ bí ọ̀rọ̀ local government. Wọ́n bí mi lórí rédíò kálánà, wọ́n ní kí ló ṣe lórí Rave FM tó jẹ́ sister station bíi, mo ní kò ní ìdíkà wọn pàbí ládùúgbò àrà. Alhaji Adébóyèga Oyètọ́lá ló fi local government dá wàhálà lẹ̀ ńgbà tí èèyàn ti mọ̀ yìí pé òun ń lọ. Ṣebí Jonathan náà lose election ní Nàìjíríà yìí, kó wá torí pé òun ń lọ kó wá create àwọn problem lẹ̀. Ó ti mọ̀ pé òun lọ, ó sì mọ̀ wípé ọ̀rọ̀ owó nǹkan yìí ní financial implication, ọmọ pọ̀ ń lọ, ó yẹ kó ti selection yẹn before kó give you the right required notice. Sí òun lọ lẹ́wọ̀n abracadabra, ẹ wá sí yes or no, ẹ wá káwọn studio yín síbẹ̀ just for them to be there. Ẹ sáré mú ìyàn tẹ́ gbà tẹ́lẹ̀, ẹ̀ ń gba health workers, ẹ̀ ń gba teacher, ẹ̀ ń gba gbá ẹ̀ ń gbà wo kí ọrùn ó lè wọ̀wé. Ní tí èèyàn bá ṣe, ẹ jẹ́ ká máa wo intention rẹ̀. tí àwa gẹ́gẹ́ fúnra wa tá a bá mọ intention tá a máa tún sọ nǹkan mẹ́rin ẹ̀ẹ́dẹ́gbà ń sábùsí. So intention
tí wọ́n fi ṣe nǹkan wọ̀nyẹn wàhálà tí àwọn ẹgbẹ́ tó lọ dálẹ̀ o là ń rájì sẹ́yìn brọ́dà ni wọ́n ní ìbàjọ́ o ọmọ ìyá kan náà ni gbogbo wọn kò yẹ ká mọ bára wọn jà. ẹ mọ fẹ́ kẹ́ ẹ mú eléyìí sẹ́. Lovers all over the world, ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tí honourable commissioner tí wọ́n ti ṣàlàyé tán sọ pé bí àwọn tí wọ́n kúrò ní ìjọba bí wọ́n ṣe ṣèjọba nìyẹn. Lóòótọ́ láyé àtijọ́ àwọn ọmọ òye tán bá ti fara wọn kalẹ̀ láàrin ilé nídìílé ni àwọn afọbajẹ ni wọ́n wá sí election ni wọ́n dìbò yẹn tó bá dẹ̀ wọlé ni wọ́n fọwọ́ dòrò sí local government àti state débi pé gọ́fìnà fi buwọ́ lù wọ́n dẹ̀ ṣe ayẹyẹ wọ́n sì wúyẹ yóò sọ̀rọ̀ wọ́n gbọ́ pàṣẹ fún. But a rí i pé wọ́n ń ṣàlàyé pé ó kọ̀la ó kọ̀túnla náà fẹ́ nìkan joyè igbá àwo and then ẹni tí ò bá tẹ́ lọ́rùn kì í ṣe pé bóyá government ni ó máa lo pé executive order white paper a suspend ẹni báyìí kóòtù ló láṣẹ. Àwọn ọmọ oyè tí ò bá tẹ́ lọ́rùn wọ́n ní right láti address court láti gba ilé ẹjọ́ lọ kí ilé ẹjọ́ bá dá sí i. That is why ta ṣe ní àwọn judiciary nǹkan wà fún nìyẹn tí government tí wọ́n sanwó wọn fún nìyẹn. So a lot of things làwọn tán jẹ́ governors ni wọ́n ti dàrú lórí ètò lọ́balọ́ba tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ó ń dojú ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó ń dojú ti ilẹ̀ Yorùbá lápapọ̀ tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. So ẹ̀yin tẹ́ bá jẹ́ fẹ́wàsí wa kí ni opinion tiyín nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Ẹ jẹ́ ká share view tiyín, ẹ jẹ́ ká mọ opinion tiyín lọ́dà comment section. I appreciate the support tiyín so far. Bẹ́ẹ̀ ṣe ń bá wa like àwọn videos wa, then bá wa comment, then bá wa share. I really appreciate the support tiyín so far. So we love you all. Thanks for watching.